yẹ ti Jésù mọ́ o àwọn sì túká ó tún nà pé àṣẹlẹ́rì ibú ni ọ́ Jésù là á nígbàgbọ́ síta fi wá bí tọ́ ṣé ọ̀nà àlùbáríkà ń ṣe àtòwò tá ń jura wọn lọ gbogbo ọlá ní sí àti gbogbo ẹ̀ ń sìn gbogbo ọlọ́lá pátápátá ń lọ fèrè balẹ̀ ni pírẹsidẹ́ǹtì tó bá déwájú pásítọ̀ yóò farabalẹ̀ kí ni farabalẹ̀ fún wájú pásítọ̀ Jésù náà ni kí ni wọ́n fún Jésù kí ló wá jowó lọ nísìnyí Ọlọ́run wa ní tẹ́ bá bẹ̀rù òun ni lafatana aleikum barakati minas samai wal ard òun ó sì àlùbáríkà sánmà àtìlẹ̀ fún yín ṣé bówó lẹ́yìn wá wọn làwọn ó sì àlùbáríkà fún yín sánmà àtìlẹ̀ àlùbáríkà kọjú owó ẹnìkan ojú ànábì kó gbé lówó rí kò sí tòsí wọn ò lọ́kọ́ ló sì níbi tí ń gbé ọlẹ́sìn kì í ṣe kókójọ kò rí òhò yín wọ́sọ náà ni gbogbo àwọn atajà ìlú mẹ́rin lónìí máa ń tá àti fọ́kọ rẹ̀ dà àti fọ́kọ ànábì di nǹkan ege ẹ bá yín sẹ́ àní alùsùnà ṣé wọ́n ló ní sùnà tá ní sùnà jẹ̀mọ́ alibarika ní abalibarika kọ́ ọ̀rọ̀ ànábì náà la sọ fún yín dàbí ní tíjú wa ní ọmọ akpẹ́rẹ́ lọ bàbá mi ní sẹ́ ẹ̀ tù kánà ni gbanitọ ẹ máa wá bí o sọ̀rọ̀ Ọlọ́run àtànábì mọ́ o ọ̀rọ̀ àwọn àgbàlagbà lẹ́yìn Yorùbá lókùtà àmọ́ sọ o ní wà lọ́la kálá yẹn tó máa lọ sí pé nǹkan ọ̀rọ̀ àtìlẹ́yìn ibú lọkùnrin yìí tọ́lọ́run lábá débi àti tànábì ọ̀tọ̀ ní díwù sẹ́kọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ó ti jẹ́ nù èyàn ìdúràkúdà ojú bá náà lọ ọba ti ní tọ́ níbi táwa bá dé ọ̀rọ̀ àwọn àgbàlagbà lẹ́yìn Yorùbá lókùtà fẹ́ máa ń rábà ìbí àwọn ọ̀rọ̀ fábẹ́ ti pilẹ̀ fa nǹkan kàtọ́ tí àwọn bàbá wà nù ni bábẹ́ mi rẹ̀ náà ni àmú ọ̀sà lọ pé nǹkan ti kọlà fa nǹkan kọlà fa yìí o ẹ dákun kí ni ń jẹ́ báwọn jẹ̀mọ́ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ jẹ̀mọ́ náà àlùbáríkà àtọwọ́ èwo lọ́wọ́ àjùra wọn lọ Ọlọ́run wa ní ká sọ fún ọ pé walau anna ahlal qura amanu wattaqaw bẹ́ẹ̀ bá lọ ní mẹ́rin tẹ́ bẹ̀rù Ọlọ́run ni lafatana aleihim barakatin minas samai àwọn Ọlọ́run ó sì àlùbáríkà sánmà àtìlẹ̀ fún yín ẹ̀rọ àlùbáríkà kọjú owó kọjú ọmọ kọjá gbogbo ntẹ̀ ń wí pátá àwọn abẹ́ kí ló wà jẹ̀mọ́ bẹ́ẹ̀ àlùbáríkà ni walakin kadhabu ṣùgbọ́n irọ́ lẹ́yìn là ń pa fún yín Ọlọ́run ní bàbá sọ fún wọn táwọn ó pè ní irọ́ ni wọn ò ní gbà pé bẹ́ẹ̀ lórí ṣé àáfàá wa gbà pé bẹ́ẹ̀ lórí a máa lọ sógun owó àáfàá gbà pé bẹ́ẹ̀ lórí àwọn àáfàá gbà pé bẹ́ẹ̀ lórí àwọn dìdàkudà àwọn tó rówó wọ́n pọ̀rọ̀ Ọlọ́run ní ìrọ̀yìn òjì wọ́n fi ń wọ́ wa kú wa káàkiri bẹ́ẹ̀ bá ti pọ̀rọ̀ Ọlọ́run ní ọyọ́ wa kú wa káàkiri tọ́ba sì ti wá tán fa'akhadhnahum bima kanu ntí wọ́n ṣe òun láfi bá wọn wí ntí wọ́n ṣe òun láfi bá wọn wí Ọlọ́run má bá wa wí o gbogbo àṣìṣe kọ́ Ọlọ́run fèrè jìn kó wá wa gbogbo ẹnikẹ́ni tí wọ́n wá kú wa Ọlọ́run bá a sọ àṣìkí fún àṣìkí ìrọ̀rùn tíbẹ̀rẹ̀ Ọlọ́run gbé Ọlọ́run sí fún nígbà tó Ọlọ́run tó sọ̀rọ̀ ń bò mí inú Suratul Maida àyà 66 nígbà tó Ọlọ́run bá wọn alátawọ́rọ̀ àti Injila wí Ọlọ́run ní walaw annahum aqamu at-tawrata wal-injil wama unzila ilayhim min rabbihim tọ́ba jásí pé àwọn tá a fún tírà àwọn tá a fún látàwọ́rá àtàwọn tá a fún ní Injil ń wọ Ọlọ́run kò tán ó ní wama unzila ilayhim min rabbihim àti gbogbo ń táwọ Ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún wọn tọ́ba yẹ pé ntọ́ wà nù ẹ̀ ni wọ́n bá ń lò ní kání ntọ́ wà nù àtàwọ́rá àti Injil àtàwọn tá a sọ̀kalẹ̀ láti sánmà àwọn nǹkan yẹn ni wọ́n bá ń lò ní Ọlọ́run ní la akalu min fawqihim ìrọ̀rùn ni wọ́n máa jẹun lókè wọn báyìí wa min tahti arjulihim oúnjẹ ó sì máa wá láti ìsàlẹ̀ wá bá wọn. túmọ̀ ẹ̀ ni pé gbogbo àwọn tá a tẹ́ ń lo tíra sánmà tí wọ́n bá lè farabalẹ̀ tẹ̀lé ntọ́ wà nù tíra wọn ni ntọ́ wà nù tíra náà ni ẹ bẹ̀rù Ọlọ́run tí wọ́n bá lè farabalẹ̀ tẹ̀lé ẹ bẹ̀rù Ọlọ́run ti bẹ́ẹ̀ nù tíra wọn ni la akalu min fawqihim wa min tahti arjulihim ìrọ̀rùn ni wọ́n máa jẹ lókè wọ́n máa jẹ nsàlẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé àsìkí sánmà wọ́n máa sọ̀kalẹ̀ àsìkí tilẹ̀ wọ́n máa ṣe kíni bóyá mo jáde ìrọ̀rùn bá wọn ṣe ma pé ntọ́ kọ́ bọ́kọ̀lọ́kọ̀ wa tá a fi ṣe mọ́ni sinmi àìtẹ̀lé kìtàbù wa sunna mọ́ àtẹ̀lọ́lọ́ mọ́ni ẹ wà lé ẹ bá ẹ wá ẹ rí nbolẹ́ ti rí nbolẹ́ ti bá nbolẹ́ ti rí àwọn fún yín tẹ̀ láti sánmọ̀ wọ́n júwe bẹ́ẹ̀ ti rí ṣe síbẹ̀ fún yín àdìsí wa ó júwe bẹ́ẹ̀ ti rí ṣe ẹ wá pátì ọlọ́run sọ wọ́n walaw annahum aqamu at-tawrata wal-injila wama unzila ilayhim min rabbihim tí wọ́n bá lè tẹ̀lé tawra àti injil àtàwọn tá a sọ fún látọ̀dọ̀ ọlọ́run ni la akalu min fawqihim ìrọ̀rùn ló ń jẹ́ ọmọ wá láti sánmà fún wọn wa min tahti arjulihim láti sàlẹ̀ gan oúnjẹ ọmọ wá. nígbà tó lọ́wọ́ pàlà yà minhum ummatun muqtasida
àwọn èèyàn kan tó san díẹ̀ ń bẹ nù wọn àmọ́ wa kathirun minhum sa'a ma ya'malun ọ̀pọ̀lọpọ̀ wọn iṣẹ́kíṣẹ́ wọn ń ṣe àwọn tá a fún tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ jàgbàjàgbà wọn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nù wọn tó san díẹ̀ tí wọ́n san díẹ̀ mọ́kàtàsídà wọ́n san díẹ̀ wa kathirun sa'a ma ya'malun ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a fún tẹ́lẹ̀ rádaràda ni wọ́n ń ṣe jákujàku wọ́n ń ṣe tí oníjọ́ bá wa lójijì tá a bá rí pásítọ̀ tí ń ṣe náà dandan kò ní bá wa lójijì bíṣọ́ọ̀bù tí ń ṣe náà dandan kò ní bá wa lójijì bàbá àràfà mùsùlùmí náà tí ń ṣe náà dandan kò ní bá wa ní ọmọ awó wakuwa ọmọ nìní kúrin ọmọ ní jagbajagba ọlọ́run ti sọ tẹ́lẹ̀ ní oníjọ́ bá wa lójijì ọlọ́run ti ní wa kathirun minhum sa'a ma ya'malun ọ̀pọ̀lọpọ̀ wọn àyìn tí ọ̀dà ọ̀nà tí ọ̀dà ni wọ́n máa rìn ládàá ni wọ́n máa ṣe. afáwa Abdullahi bin Mas'ud inú àwọn afa tó ń bá Al-Qur'ani jù lérí ilẹ̀ nù ni tọ́jà afa láàrin àwọn sábẹ́ nígbà tí ó sọ̀rọ̀ wọ́n bí léèrè ọ̀rọ̀ pé ẹ dákun afa wa inú Al-Qur'ani látòkè délẹ̀ rẹ̀ èwo ni àyà tó tóbi jù akbaru ayatin fil Qur'an farajan akbaru ayatin fil Qur'an farajan àyà wo ló tóbi jù tí máa mú yàn bọ́ lọ́wọ́ àdánwò wọn ni kí Sheikh kọ́ sọ Abdullahi bin Mas'ud kọ́ sọ kí ló wí ọlá ayẹyẹ kan náà ni tó tóbi jù náà Al-Qur'ani tí wàhálà bá sì dé tí ó sànà kéèyàn bọ́nu wàhálà ọlá ayà kan náà ni àwọn àbígbé kí láyà náà ọlá ayà wọn ni wa man yattaqillaha yaj'al lahu makhraja wa man yattaqillaha ẹni bá bẹ̀rẹ̀ Ọlọ́run yaj'al lahu makhraja Ọlọ́run wọn má bàyẹ̀ wá fún bẹ̀rẹ̀ Ọlọ́run yìí náà ni bẹ̀rẹ̀ Ọlọ́run yìí náà ni ọwọ́ àánú òsì tọ́ba fẹ́ rú ọbẹ̀rẹ̀ Ọlọ́run ni ọwọ́ àánú nira tọ́ba bọ́ nira ọbẹ̀rẹ̀ Ọlọ́run ni ọwọ́ àánú pákàlẹ́kẹ́ tọ́ba fẹ́ pákàlẹ́kẹ́ ọbẹ̀rẹ̀ Ọlọ́run náà ni àwọn abiṣẹ́ Abdullahi bin Mas'ud lè èsì tọ́fọ̀ fún wọn nù ni jama mùsùlùmí ẹ dákun tá a bá wa rọrùn tá a bá wa dáadáa tá a wà orí Ọlọ́run á padà síbi bẹ̀rẹ̀ Ọlọ́run ọba ẹ sì jẹ́ n sọ fún yín ẹ má jẹ́ ṣàìtánì ọdẹ́rùbà yín hehe tábà bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ Ọlọ́run nísìn tá à ń segbá sí sáwárí sí mọ́ báyìí gbogbo ọ̀nà tá à ń gbà rówó náà ẹsẹ̀ náà ni tábà wá da gbogbo ẹ̀ lẹ̀ sáwárí sí mọ́ báyìí Ọlọ́run ti yanjú ẹ̀ tí ẹ bá lọ lè wo Suratul Jinn aya 16 Ọlọ́run ní wa allaw istaqamu tẹ́ ẹ bá lọ lè dúró déédéé wa allaw istaqamu kálẹ̀ ẹ bá lọ lè dúró déédéé ala tariqa lérí ọ̀nà tá a sán fún yín pé ẹ dúró sí tẹ́ ẹ dúró bí a ní ẹ dúró Ọlọ́run ní la asqaynahum mahan ghadaqa á fún yín lómi rọrùn mu àyè dúró ní ojú àríṣe o bẹ́ẹ̀ yẹn bá lè dúró déédéé yóò rí ṣe o àbí tọ́ba gbàgbé kò ní rí ṣe sálùkùránì wa ń kúrọ́ ni sálùkùránì kúrọ́ ni Ọlọ́run ní wa allaw istaqamu ala tariqa bẹ́ẹ̀ yẹn bá lè dúró sọ́nà tọ́lọ̀ ní ó dúró la asqaynahum mahan ghadaqa àwọn Ọlọ́run ó fún lómi ìrọ̀rùn mu sẹ́ẹ̀rí àìdúró wa ní òjì àríṣe à ń ṣe al-khaltu bayna al-amali as-salih wal-amali at-talih à ń dasẹ́ ẹbú mọ́sẹ́ẹ̀rí ní òjì àríṣe bẹ́ẹ̀ yẹn bá lè dúró dédé bọ́lọ̀ ti ní ó dúró bá anabi ti ní ó dúró tọ́pọ̀ òfin ọlọ́mọ ìrírí ṣe dé owó dé àásìkí dé alibarika dé bá alibarika bá gun gbogbo alibarika gbogbo ẹ̀mí ni gbogbo ọmọ bẹ́ẹ̀ lábẹ́ alibarika ni ọlọ́run fi ni wa allaw istaqamu ala tariqa la asqaynahum ma'an ghadaqa bí a bá lọ lè dúró lílẹ̀ jọ̀ títí ní àwọn ọlọ́run bó fún ọ lómi rọrùn. ọba mi ni wa allaw istaqamu ala tariqa tá a bá lọ lè dúró déédéé lọ́nà tọ́lọ̀ ní a dúró pé ẹ túbà ṣe tawba ẹ bẹ̀rù Ọlọ́run abẹ̀rù Ọlọ́run ní la asqaynahum ma'an ghadaqa àwọn Ọlọ́run ó fún yín lómi ìrọ̀rùn àwọn Ọlọ́run ó fún yín mu sẹ́ẹ̀rì jama bí wọ́n bá dó dédé ìrọ̀rùn ọba o bí ìrọ̀rùn bá wá dé tọ́ ọba tún dídàkudà yóò máa pọ̀ sí i kí ni ọmọ fi pọ̀ sí ọmọ dúpẹ́ la in shakartum la azidannakum èmi mọ àwọn èèyàn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ òwò tí wọ́n wá nídìí owó tí wọ́n wá gba owó èlé táwọn àfẹ́sìn wá fún wọn fatuwa pé tọ́ ọ bá fẹ́ káàsì kí èrè ọmọ dàgbà sí mọ́gbèlé o kò sì gba èlé lónìí tá à ń sọ̀rọ̀ yìí báńkì ìyàwó lọ́wọ́ ẹ̀ ni kò yàwó báńkì wà yàwó yóò wá ní mo yá yín ìnígbèlé ẹ bá ń kó nǹkan mi padà ń gbọ́dọ̀ dédé tí sì ń dúpẹ́ fọlọ́run ó lékún àbí ò lékún jàmá ẹ lọ lè dúró
kìí ṣe kó dìgbà tẹ́ bá dìdàkudà kẹ́ tó rówó ọ̀nà tẹ́ gbà rí láì ní dìdàkudà ọ̀nà wọn là ń ṣe kíni là ń là yìí ọ̀nà yìí di mélòó jàmá tọ̀ ọ̀nà ẹlẹ́kẹta téèyàn gbà rí ṣe ọ̀nà tí ṣẹ̀ríà là kalẹ̀ at-tawakkulu ala Allah subhanahu wa ta'ala kéèyàn gbára lọ́lọ́run ọba àlekèọ́lá kéèyàn gbára lé ọlọ́run ọ̀nà gbára lọ́lọ́run ọ̀nà àsìkìní sẹ́rí kí la gbà lérò pẹ̀lú ìgbára lé ọlọ́run kí la gbà lérò pẹ̀lú ẹ̀ ó di méní ẹlẹ́ẹ̀kejì àwọn ẹ̀rí wo la mú wá tá a fi ṣàlàyé lábẹ́ kìtàbù wa sunna wípé ìgbára lọ́lọ́run o ìmọ̀ bí àsìkí ọ̀dọ̀rọ̀ méjì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta kálọ̀ ìgbára lọ́lọ́run ṣé ń túmọ̀ pé ká má ṣiṣẹ́ mọ́ kákan ní tọ́ ẹ̀gbọ́ owó wọ́lọ̀ ń bá ti ṣe náà ni ká jí ń gbọ́ bá wù wá ká sọ ń gbọ́ bá wà ká sàmà kírun dédé ká má gbà wẹ̀ ká sì má ṣiṣẹ́ rí àmọ́ pé àtún ṣiṣẹ́ ẹgbàgbé yín ọlọ́run ní sàásìkì àti gbàrà ọlọ́run àsìkì òde ṣé yín là ń wí ọ̀rọ̀ di mẹ́ta ṣe rí àwọn àfa wa nú ẹ̀sìn wọn ò fi wá sílé òkùnkùn kọ́lọ̀ bá san wọ́n lẹ́sàn rí àfa wa al-Allamatul Mannawi inú tíra àwọn tí wọ́n ti tá ń pè ní Faydul Qadir sheikh ń sọ fún wa ń bẹ̀ pé ní ìta ń pè ní at-tawakkul ìgbára lọ́lọ́run òun ni pé idharul ajizi wal i'timadi ala al-mutawakkili alayhi ẹni téèyàn fẹ́ gbára lé kéèyàn ojú ó yé pé ipá mi ọ̀ka nkankan o ìwọ ni mo fọkàn sí pé ó ṣe ipá mi ọ̀ka nkankan ọ̀dọ̀ ẹ lọ́kàn mi wà pé ó ṣe kí ni ó ṣe ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì èyí tí Imam wa Ghazali sọ èyí tí Imam wa Al-Imam Ghazali sọ òun ní at-tawakkulu ìta ń pè ní ìgbára lọ́lọ́run ibaratun an i'timadi al-qalbi ala al-waqili wahdahu kéèyàn fọkàn tẹ Ọlọ́run pé ìwọ nìkan ni mo fọkàn tẹ ìmọ̀ ṣiṣẹ́ àmàtìrí sèmi wọn fọkàn tẹ àti ṣe báyìí ìwọ mo fọkàn tẹ ìtumọ̀ ẹ̀ ni pé kéèyàn má fọkàn síbòmí lẹ́yìn ọ̀dọ̀ ta ni ìtì wọn ń pè ní tawakkulu nù o kéèyàn má fọkàn síbòmí lẹ́yìn ta ni jàmáà kéèyàn tó pé kéèyàn má ṣiṣẹ́ kéèyàn má ṣiṣẹ́ kọ́ kéèyàn má fọkàn síbòmí táyọ̀ ọ̀dọ̀ ta ni ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n ń pè ní at-tawakkul kílẹ̀ ní tó wà lórí ẹ̀ pé tíyẹn bá fọkàn sọ́lọ́run yóò rówó tó fọkàn sí pé Ọlọ́run àti rí sèmi ọ̀dọ̀ Ọlọ́run ló wà kílẹ̀ ní pé yóò rí ṣe anabi wa Muhammad ó ní law annakum tawakkaluna ala Allahi haqqa tawakkulihi laruzikitum kama turzaqu at-tayru tagidu khimasan wa taruhu bitana anabi wa Muhammad ó ní law annakum tawakkaluna ala Allahi haqqa tawakkulihi tó bá jẹ́ sí pé ẹ̀yin èèyàn ẹ bá lọ lè gbára lé Ọlọ́run bó ti yẹ kẹ́ ẹ gbára lé ẹ fọkàn tẹ Ọlọ́run at-tawakkulu ìfọkàn tẹ Ọlọ́run bí ẹ̀yin èèyàn bá lọ fọkàn tẹ Ọlọ́run tẹ ẹ gbọ́kàn lọ́lọ́run bó ti yẹ kẹ́ ẹ gbọ́kàn lé ni Ànábì ní laruzikitum Ọlọ́run ọba sowó fún yín rẹpẹtẹ kì bá sàásìkì fún yín Ọlọ́run ọba sàásìkì fún yín rẹpẹtẹ torí pé kíni kama turzaqu at-tayr gẹ́gẹ́ bọ́lọ̀ ti máa sàásìkì fẹ́ yẹ ẹyẹ ní tẹ́gídù khimasan tọ́ba jí làárọ̀ inú rẹ̀ ó pòfo kò ní sìn kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá jí làárọ̀ gbogbo inú rẹ̀ ó ti pòfo báyìí ebi ni ọba jí kò sìn kankan nù rẹ̀ wataruhu bitana tí ọba wọlé wá sùn lálẹ́ ikùn rẹ̀ ó ti kún ẹyẹ ti ń fò káàkiri kúrò Ọlọ́run ti sàásìkì fún un bẹ́ẹ̀ náà bá lọ́wọ́ fọkàn tẹ Ọlọ́run ní bọ́lọ́run bá ti máa sàásìkì fẹ́yìn náà nù ní àdìsí yìí eríṣiríṣi làyìn àwọn afa gbà wá sẹwárí ọ̀rọ̀ kẹta tí mo fẹ́ yán ẹ̀rí mo mú wá wọn pé bí yẹn bá fọkàn tẹ Ọlọ́run Ọlọ́run ó sàásìkì fún ẹyẹ ni tó bá jí làárọ̀ ọba àwọn náà ní sàásìkì fẹ́ yẹ bẹ́ẹ̀ yẹ bá wá jí làárọ̀ yóò jí lẹ́ni tẹ́bi ọmọ apá tí ọba darí wọlé rọ̀lẹ́ yóò darí wọlé inú rẹ̀ yóò ti ṣe kí ni jàmáà yóò ti kún kí la gbà lérò pẹ̀lú kí èèyàn fọkàn tẹ Ọlọ́run sẹ́ẹ̀rí níta ń pè ní tawakkul àwọn èèyàn máa tu ní ìgbára lọ́lọ́run wọ́n sì máa tu ní
ìfọkàntẹ́ Ọlọ́run èyí tó ráìtì jù ní ìfọkàntẹ́ rárá rẹ ó fi ṣiṣẹ́ wàá fọkàntẹ́ ta ní tí ẹ bá lọ wà dísì tá a mú wáyé òun náà ní fi sẹ̀rí afáwọn Ahmad ibn Hanbal nígbà tí ń sàlàyé ntí ń jẹ́ at-tawakkul afáwọn Ahmad ibn Hanbal ó ní at-tawakkul kì í ṣe pé èèyàn ò ní ṣiṣẹ́ ó ní kẹ́ wà dísì tá a nẹ́bi mú wá tá a nẹ́bi ní law tawakkaluna ala Allahi la ruzikitum tí ẹ bá lọ lè gbẹ lọ́lọ́ ni Ọlọ́run ọba sàásìkí fún yín haqqa tawakkulihi la ruzikitum tí ẹ bá gbẹ lọ́lọ́ ni Ọlọ́run ọba sàásìkí fún yín anabi wa ní kama yurizaku tayr bí wọ́n ti ń sàásìkí fẹ́ yẹ kama turizaku tayr bí wọ́n ti ń sàásìkí fẹ́ yẹ takidu khimasan yóò jí láàárọ̀ ebi ọ̀pá tọ́ba jí láàárọ̀ bẹ́ẹ̀ yẹ bá jí tán láàárọ̀ báyìí yóò wá fò lọ abẹ́yẹ yẹ fò lọ ṣé má jòkó sójú kan ni tọ́ba jí yóò fò lọ tọ́ba fò lọ bá ń lọ gbáà yóò máa fò káàkiri tí ọba wa darí wọlé lálẹ́ inú rẹ̀ ó ti wá kún ẹ dákun ẹyẹ sisi àbí òṣìṣẹ́ fífò tí ń fò káàkiri kí ni jẹ̀mọ́ ọ̀nà tí ayẹyẹ wọn fi ṣàpèjúwe fún wa lọ́nà fi ṣàpèjúwe fún wa anabi ni yóò jí làárọ̀ kò ní sí nǹkan kan nù rẹ̀ tí ọba wa darí wọlé wá sùn lálẹ́ inú rẹ̀ ó ti kún ìrìn tó ń náà rìn káàkiri kí ni jẹ̀mọ́ bó ni wọ́n ṣe wá jọ̀wọ́ kalẹ̀ tó lórí ṣe ó lè jọ̀wọ́ kalẹ̀ kọ́ wá ní ọgbẹ́ra Ọlọ́run ó rí ṣe rárá tọ́wọ́ náà bá jí làárọ̀ ó rìn lọ ó wáṣẹ́ lọ ó ṣiṣẹ́ lọ àmọ́ kírírí ṣe níbi iṣẹ́ tó ń ṣeun ó fọkàn rẹ̀ sọ́dọ̀ ta ni tọ́wọ́ wa darí wọlé lálẹ́ àlọ́ wa sàásìkì fún ọ lọ́nà ibi iṣẹ́ tó ń ṣeun gẹ́gẹ́ bó ti sàásìkì fẹ́ yẹ lọ́nà kóhun náà ń fò káàkiri àmọ́ pọ́ wá nígbà náà ọgbẹ́ra Ọlọ́run ọmọ arówó ọmọ àríṣe ọkàn máa fa tẹ̀síwá ó jókòó sínú ilé ó tilẹ̀kùn máa rí rárá o kò rí báwọn èèyàn máa ń jáde lọ èèyàn ó ṣiṣẹ́ lọ èèyàn ó ṣe wàhálà lọ bọ́bá wa ya Ọlọ́run wà mú àríṣìkí wa Ọlọ́run bọ́bá àlejò lánàá wà man yatawakkal ala Allah ẹni bá fọkàn tẹ Ọlọ́run fa huwa hasibuhu ọba náà ni ó ṣe kí ni òun ni ó tó inna Allaha baligun amrihi Ọlọ́run ó sì yanjú gbogbo ọ̀rọ̀ rẹ̀ qad ja'ala Allahu li kulli shay'in qadra gbogbo nǹkan pátá Ọlọ́run ti fètò sí gbogbo ẹ̀ sẹ́ẹ̀rí ìfọkàntẹ́ Ọlọ́run yẹn yìí máa jẹ́ kọ́ lọ́wọ́ gbà pé èmi lọ́fọkàntẹ́ yìí sì ṣe kí ni ń ṣe fún àmọ́ kì í ṣe pé èèyàn ya ọ̀lẹ ẹgẹ́ mi ṣàlàyé lẹ́ẹ̀kan èyí yọ̀lẹ àwọn èèyàn máa rò pé ìta ń gbé gbàrà lọ́lọ́run òun ni kéèyàn má ṣiṣẹ́ kọ́ gbà pé òun ti fara ti Ọlọ́run òun sì gbọ́dọ̀ máa rí ṣe ni èyí wọn ò túmọ̀ pé èèyàn ò ní ṣiṣẹ́ o àwọn sahaba ridwanullahi alayhim kana sahabatu yattajirun àwọn sahabi ń ṣiṣẹ́ Abubakar ń ṣiṣẹ́ Umar ń ṣiṣẹ́ Uthman bin Affan ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ń gbin làbídùn wọn dẹ̀ ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sahaba nabi ni wọ́n ń ṣiṣẹ́ ó kéré nu sahabe tí kì í ṣiṣẹ́ alimami wa Abul Qasim al-Kushairi nígbà tó ń fẹ́ túmọ̀ at-tawakkul ó ní ilam ẹ̀ lọ́mọ àmọ̀dájú anna tawakkula mahalluhu ìfọkàntẹ́ Ọlọ́run inú ọkàn lè yí wọn wà wa amma al-harakatu fi adh-dhahir ẹ̀rí ká máa lọ ká máa bọ̀ ká máa ṣiṣẹ́ ká máa ṣe wàhálà fala tunafi tawakkula bil-qalb kò ta kó pé èèyàn fọkàntẹ́ Ọlọ́run o sẹ́ẹ̀rí jama èèyàn máa ṣe wàhálà yóò wá gbà pé wàhálà tó ń ṣe yìí Ọlọ́run ni ọ́ máa sì kí wá báwọn ní orí rẹ̀ àmọ́ kọ́ wá jòkó kọ́ sọ pé òní ṣe wàhálà kò rí bẹ́ẹ̀ arákùnrin kan à ń pè ní Amr ibn Umayya ó lóun gba ọ̀rọ̀ ìwé lọ́tọ̀dọ̀ bàbá òun ó ní qala rajulun linnabiyyi sallallahu alayhi wa sallam arákùnrin kan wá bá nàbì nígbà tí wọ́n bá wá bá nàbì arákùnrin yẹn wá gbọ́n rànkúmí wọ́n wá gbọ́n rànkúmí ọwọ́ adéwájú ànábì lọ́wọ́ bọ́lẹ̀ nù rànkúmí lọ́wọ́ bí ànábì pé wọ́n ànábì sẹ́mi pé bó ti déwájú ànábì ó ti gbà pé ànábì táwọn wá ké látijọ́ yìí ni Ọlọ́run sì súnmọ́ gidigidi kò sí ní tó béèrè tọ́lọ́run ò sí ibi Ọlọ́run wà yìí táwọn bá fi rànkúmí rẹ Ọlọ́run ó mu dúró kò ní rìn lọ ọwọ́ àbí ànábì pé ya Rasulullah rànkúmí mi tí mo gùn iṣẹ́ ń dé mọ́lẹ̀ ni àbí kí n má bọ̀ ká má bọ́rọ̀ tiwa lọ ànábì ni kọ́kọ́ lọ́ọ́ dé mọ́lẹ̀ náà kọ́ wá fọkàn sí pọ́lọ́run ó sọ kọ́kọ́ lọ́ọ́ dé rànkúmí mọ́lẹ̀ kọ́ ẹ̀sẹ̀ wá gbára lé kọ́ wá fọkàn sí pọ́lọ́run ní òsè kíni tọ́ ọ bá dé mọ́lẹ̀ ìtumọ̀ ẹni pé yóò ṣe kíni lórí tọ́ bá wá dé mọ́lẹ̀ tó so mọ́lẹ̀ dáadáa wá fọkàn sọ́lọ̀ ń pọ́lọ́run ó ṣe kíni
yọ sọ àmọ́ kọ́ ọmọ dé mẹ́lẹ̀ kọ́ bá ní lọ kò sí tọkọ lọ́n bí èyí ni kọ́ ọmọ ṣiṣẹ́ kọ́ ọmọ akpọ̀ owó kò ṣeé ṣe ó ṣe déédéé kí wọ́n náà kọ́ lọ́wọ́ ṣiṣẹ́ náà kọ́ wá fọkàn sí pọ́lọ́ wọn ó ṣe tọ́ba wa dé ràkúnmí mẹ́lẹ̀ tó lè wá dé tó lè wá tu lọ èyí tá à ń pè lámìwònú tọ́ba dé ràkúnmí yẹn mẹ́lẹ̀ tó lè dé tó lè wá ṣe kínní èyí wọn là ń pè ní tọ́ba wa ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ tọ́lọ́run ìbá tí wá sásìkí fún ọ èyí wọn là ń pè lámìwò ọlọ́run dán ọ wò nù amakọ ọmọ jíjẹ kọ wá pé àmì wọ ọlọ́run yìí pọ̀ lára wa kọ́dà àrí látànà àmì wọ ọkọ ló nǹkan sí ọ ni ọlọ́run kankan ọ̀dán ọ wò ìwọ lọ wáṣẹ́ tó fi jẹun so anabi sọfárakùnrin ni ó nílò ọdẹ rànkúmí rẹ mọ́lẹ̀ tọ́ba wa dé mọ́lẹ̀ tán kọ́ wa máa padà bọ́ ń gbaná kí n ṣe pọ́ wa sọ rànkúmí lẹ́wọ́ sọ pé o ti gbà pọ́ ọlọ́run sọ fún di eléyìí a ké sí gbogbo mùsùlùmí tí ò níṣẹ́ lọ́wọ́ kọ́lọ́ lè wáṣẹ́ kó àwọn anabi ọlọ́run wọn a máa ṣiṣẹ́ anabi Dawud ń ṣiṣẹ́ rin kí wọ́n tó gbé anabi wa Muhammad dé lójíṣẹ́ ó dáran jẹ ó ṣòwò anabi dáran jẹ ó ṣe òwò gbogbo àwọn sahaba tí wọ́n wà lọ́dọ̀ anabi wa Muhammad àwọn náà níṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n sì mọ ọlọ́run jà wá lọ arákùnrin kan masalasi ó jókòó kalẹ̀ ń ṣe ìbádà fọ́lọ́run ọba Umaru dé ọba níbẹ̀ Umaru ní kí ló ń ṣe ó lóun ṣe ìbádà fọ́lọ́run ni Umaru máa ń rìn káàkiri pẹ̀lú ọ̀pá lọ́wọ́ ni Umaru tàdí mẹ́yìn ó rí pápá àwọn ọba nbí tó jókòó sí ọkà bò lérí ọgbà ọlọ́pàá lérí gírígírí ó ní dìde kum wa'mal ǹdẹ́kọ́ ọlọ́lẹ̀ ṣiṣẹ́ fa inna as-samaa ó rí sọ́mà tó ń wò yìí la tumtiru dahaban kò ní rọ góòlù o wal arda ilẹ̀lẹ̀ tó sì ń wò yìí la tumbitu fiddatan kò ní wù fàdákà fún ọtọ jẹ kum wa'mal ǹdẹ́kọ́ ọlọ́lẹ̀ ṣiṣẹ́ ìtumọ̀ ẹni pé Umaru náà ń ṣe kíni ń ṣiṣẹ́ gbogbo wọn wá fọkàn tẹ Ọlọ́run jà wá lọ ọlọ́lẹ̀ fọkàn tẹ Ọlọ́run pé rírí ṣe o Ọlọ́run ní oje rírí ṣe ní oje dolówó ọmọ àlọ́ ṣe nǹkan kẹta tí sọ ní dolówó nù àkọ́kọ́ ní istighfar ẹlẹ́ẹ̀kejì ní bẹ̀rù Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta wá ní káfọ́ kàn tẹ́ èyí ò ní ká má ṣiṣẹ́ o ni mo fi kílíà àrìn ní dáadáa Ọlọ́run sì ni wa man yatawakkal ala Allahi fahuwa hasbuh ẹnikẹ́ni tó bá fọkàn tẹ èmi Ọlọ́run ó tó sẹ́ẹ̀rí ìmọ̀ tu ní ìgbára lọ́lọ́run nínú Yorùbá mistake wà mbẹ́ torí ní a máa ń gbé mo fara ti Ọlọ́run bí ìgbà tó yẹ kó yẹn sùn kalẹ̀ jẹ́kẹ́tẹ́ tí ò ní tí yóò ṣe mọ́nu ni ìfọkàntẹ Ọlọ́run ni torí ìmáàmù wa kò sẹ́rí ojú ó yé wa ó ní àtàwákùlù mahalluhu alqalb ìtàwákùlù táyùn inú ọkàn ní yóò wà wal harakatu fi dhahir èyí yóò máa ṣiṣẹ́ pẹ̀lú ara yóò máa lọ yóò máa bọ̀ yóò máa ṣiṣẹ́ yóò máa ṣe gbogbo ẹ̀ iṣẹ́ ọ́fíìsì iṣẹ́ ni iṣẹ́ à ń gbé nǹkan ru iṣẹ́ ni iṣẹ́ à ń kọ nǹkan iṣẹ́ ni iṣẹ́ à ń táìpù iṣẹ́ ni iṣẹ́ à ń so bàtà iṣẹ́ ni àmọ́ kó àwọn àjòkó kalẹ̀ iṣẹ́ à ń kọ́ ọmọ ní kéwú iṣẹ́ ni iṣẹ́ à ń kọ́ ọmọ ní ìwé iṣẹ́ ni àmọ́ kó àwọn àjòkó kalẹ̀ kó lóò ní níṣẹ́ kan kọ́ wá ní kí ló dé ọlọ́gbọ́n kan sọ́lọ́hún ẹni tó ṣe bẹ́ẹ̀ Umaru náà ń pọ̀ pa ni nǹkan ẹlẹ́kẹ̀ẹ́ ní tá a kà nǹkan ẹlẹ́kẹ̀ẹ́ ní tá a fẹ́ kà fún tí múni rí ọ̀nà àsìkí ìyẹn ò dijọ́ mẹ́jọ òun ni at-tafarrugu lil ibada kéèyàn fàyè lẹ̀ pé mo fẹ́ sin lọ́hùn bí mo ti wí ni yóò wà nù ọkàn rẹ pé àtọ̀sán àtàárọ̀ àtàlẹ́ kọ́sá máa sin lọ́hùn ní ojú orí ṣe èyí ò kí n wí. ìta àgbàlérò pẹ̀lú at-tafarrugu lil ibada ìfàyè lẹ̀ fún sin lọ́hùn yín sàlàyé tó bá dijọ́ mẹ́jọ. اللهم ارزقنا بحلالك عن حرامك اللهم اغننا بحلالك عن حرامك وابسط علينا الرزق من السماء قلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.